Ẹ káàbọ̀ sáfìn ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Orúkọ tèmi ò yípadà, Abubakar Toyin Mohammed ni àlejò wa. Ní kété tí ẹ ti dé àfin ìjìnlẹ̀ ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún mẹ́wàá iye tẹ́ bá gbogbo ìbéèrè wa ni o. Bákan náà ilé iṣẹ́ náà bẹ̀ Kitan Fitness, ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá ní exercise. Tí ẹ bá gba gbogbo ìbéèrè wa, àǹfààní sílẹ̀ fún yín láti ṣe ètò ìdárayá fún ọjọ́ kan lọ́dún. Àlejò wa ṣe láyà. Àyà wà ń bẹ. Ẹ láyà. Ó kì gan. Sọ́kàn yín gbé. Ọkàn mi gbé. Àyà yín sì tún gbà. Ọgbà gan ni. Kí ló kọ yín? Orúkọ mi ò yí padà. Sákì Òkọ̀dú làwọn èèyàn mọ̀ mí sí. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ pọ̀. Ṣùgbọ́n yẹ kí n sọ eléyìí. Adẹ́rìn-pòṣónú. Adẹ́rìn-pòṣónú ni yín. Bẹ́ẹ̀. Ṣé ẹ lè dẹ́rìn pa mí? Tẹ́ bá fẹ́. Ṣé ká tún yín lẹ̀? Ẹ tún yín lẹ̀. Àfọyín ìṣẹ́jú kan láti dẹ́rìn. Tí n bá lè ń bu yín, yóò kọjá abẹ́. Tí n bá lè ń wò kan bí ẹ̀wà alágbàdo, èyí ò ń kọ́. Tí n bá ní fìlà yìí ò ń borí ìjà. Èlé náà lọ, àbí ọ̀ lọ. Mo wà pẹ̀lú yín. Ẹ wà pẹ̀lú mi. Ẹ wo olóòtú, ẹ mọ́ jẹ́ àpọ̀ lọ́rọ̀. Ẹ já kò lábala bẹ́ẹ̀. Ọmọ bíbí ìbò ni. Ọmọ bíbí ìlú wo ni mi? Ìlú wo? Bẹ́ẹ̀. Ẹ̀yin lọmọ Olódọ̀ba. Ọmọ Àtẹnibọlá. Ẹ wo iye jíjẹ àbí tá àwọn ọgbẹ́ gan. Ẹ wo kòkò tí ń bẹ níwájú yìí. Ìbéèrè márùn ló wà níbẹ̀. Ẹ láǹfààní láti mú ìbéèrè márùn. Àlejò wa ẹ sì kókó mú ìbéèrè. Má bọ̀ lẹ́ o, ọ fẹ́ wọ́. Ìbéèrè tí ẹ mú yìí ó lọ báyìí wípé ẹ pa òwe méjì tó ní í ṣe pẹ̀lú àgbà. Òwe méjì tó ní í ṣe pẹ̀lú àgbà. Alákọ̀ọ́kọ́, àgbà kì í tán lọ́jà kó yọ ọmọ tuntun. Kílẹ̀ rí? Àgbà kì í tán lọ́jà kó yọ ọmọ tuntun ọwọ́. Ẹ wò dáadáa. Olóòtú. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ń gbé mi náà. Ẹ fẹ́ gbé mi. Mo ń bọ̀. Àgbà tó jí sí kòtò ó fi ká yòókù lọ́gbọ́n ni. Àgbà tó jí sí kòtò ó fi kọ́ ara yòókù lọ́gbọ́n. Ẹyọ kan. Olóòtú. Kí ló ṣẹlẹ̀? Bá a nàmọ̀ mi ń kọ́. Kò ságbà bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ tẹ ọkọ̀ sọ̀hún ibẹ̀ náà ní ká lọ. Ẹ wò dáadáa. Kì í ṣe bó ṣe yẹ kẹ́ ẹ sọnù ṣùgbọ́n fara pẹ́. Ẹ rò dáadáa. Olóòtú. Ọ̀pá ká sọ. Wọ́n mọ̀ ní kíní nìkan kì í wà lọ́jà. Àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun ọwọ́. Ẹ ṣẹ̀ sọ̀rọ̀ náà. Àgbà èrè. Ìbéèrè tẹ mú yìí ó lọ báyìí wípé kí ni orúkọ oyè àwọn ọba aládé wọ̀nyí? Alákọ̀ọ́kọ́ Ìkòyí, ẹlẹ́ẹ̀kejì Ṣakí, ẹlẹ́ẹ̀kẹta Èrúwà. Orúkọ oyè àwọn ọba aládé wọ̀nyí: alákọ̀ọ́kọ́ Ìkòyí, ẹlẹ́ẹ̀kejì Ṣakí, ẹlẹ́ẹ̀kẹta Èrúwà. Ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ Olúwo Ìwó. Bẹ́ẹ̀ ni. Olúkòyí. Olúkòyí of Ìkòyí. Ẹ máa tẹ̀sẹ̀ síwájú. Ṣakí ńkọ́?
olóòtú àwọn ìbéèrè yìí pípọ̀. òyìnbó ìbéèrè yìí. Ṣakí. olóòtú ìmọ̀ ìmọ̀ o. ẹkùn náà alákọ̀ọ́kọ́ òní Oníkòyí ti ìlú Ìkòyí. ẹlẹ́ẹ̀kejì òní Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí. ẹlẹ́ẹ̀kẹta Èrúwà Èrúwà ẹkùn náà ìbéèrè. olóòtú ẹ̀yin náà ẹ ṣáàgbé oyí kẹ́kẹ́. oyí kò sí béèrè tó yí ní gbogbo béèrè yìí àlejò wa. ìpele tẹ́ ẹ dé yìí iléeṣẹ́ kan bẹ̀rẹ̀ Gracious Media. ibẹ̀ ni wọ́n ti ta dáadáa lálùkò láti pè owó tí owó bá ní ilé ilẹ̀ tó fẹ́. yálà ẹ fẹ́ rà òkè òkun ni tàbí ti ilẹ̀ yìí ìyẹn ti Nàìjíríà ọ̀dọ̀ wọn lọ́ba dé lọ́dọ̀ wọn. wọ́n ní pé tí ẹ bá gba ìbéèrè mẹ́ta tó kù yìí tẹ́ẹ̀kù náà kàn bẹ́ẹ̀ ká fún yín ní káàdì àpò méjì ààbò. àlejò wa olóòtú ètò jíìmù ọ̀fẹ́ ètò ìdárayá ó ti lọ. ìbéèrè tẹ́ mú ìlọ́ba yìí wípé wọ́n ní kí ẹ sọ àkànlò èdè mẹ́rin tí a fi ń túfọ̀ òwò. àkànlò èdè mẹ́rin tí a ń lò láti túfọ̀ òwò jáde. ọwàjà. ta ni máa ń wàjà? ọba wàjà. 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 ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ó papòdà. ó ṣiṣẹ́. ká ní pé ó ṣiṣẹ́ ara ó papòdà ní ilé ẹ̀kọ́ jẹ́. orí bẹ́ẹ̀ gbìyànjú tán bá ní èèyàn tàwọn kan pa. ó tasẹ̀ ń pa. ó rí bí àgbárí nǹkan. tó bá ní pé ó rí bí àgbárí. ẹ mú ìbéèrè mi àlejò wa ẹ kò ṣe àtàwọn. ìbéèrè tó yẹ ká rí ẹ̀yìn mi. ìbéèrè ìtẹ́mú ìlọ́ba rí pé irú ọbẹ̀ wo ni wọ́n ń pè ní ọbẹ̀ àtẹ́? ọbẹ̀ àtẹ́. irú ọbẹ̀ wo ni wọ́n ń pè ní ọbẹ̀ àtẹ́? ọbẹ̀ tí wọn ò fi yọ̀ sí. tí wọn ò fi yọ̀ sí. sí iyọ̀ nìkan ni wọ́n fi sí. ọbẹ̀ tí ó ládùn. tí ó ládùn. ẹ gbọ́ ọbẹ̀ tí ó níyọ̀ kò ní magí kò ní irú kò ní tó lè mú dùn. ọbẹ̀ tí ò léròjà kankan nínú kò ní wọ́n ń pè ní ọbẹ̀ àtẹ́. sọdá yín lójú síwájú ká tó lọ. olóòtú bẹ́ẹ̀. ọ̀nà yín lójú. àlejò wa sọdá yín lójú. ó dá mi lójú. ẹ̀ka. ti gba ìbéèrè ìdí mélòó sísè wíwá pé ẹyọ kan lẹ́tì kù lọ. ìbéèrè tá a mú ìbéèrè tó rọ̀. lọ́kàn tí. lọ́kàn tí wà wọ́n tó jẹ́ pé àwọn aráalé gan wọ́n kò ṣeé ṣe nínú àwọn aráalé kan mọ̀ mọ̀ kẹ́kẹ́ ló gbogbo rẹ̀. bóyá tẹ́ ẹ bá kà jáde tá a bá gbọ́. ṣùgbọ́n a fún yín láǹfààní nínú ìbéèrè yìí láti para lé kí wọ́n bá yín dá sí i. ìyẹn tẹ́ ẹ bá mọ̀. ó ti yẹ olóòtú. ọlọ́ba ìwé gbé yín ẹ dárúkọ iṣẹ́ àbáláyé márùn-ún nílẹ̀ Yorùbá. àgbẹ̀. àgbẹ̀. àgbẹ̀dẹ. alágbẹ̀dẹ. tẹ̀lé àwọn tí wọ́n máa ń rán òfì. tí wọ́n máa ń rán òfì kí ni wọ́n á mọ̀ pọ̀. ránṣọ.
Iṣẹ́ òfin ọ̀hún. Kókó méjì. Iṣẹ́ àbáláyé. Ṣé àwọn tí wọ́n máa ń lo wọ́n máa ń fi ẹ̀sán. Ok. Olóòtú ẹ farabalẹ̀ o. Olóòtú ẹ ní sùúrù. Mo ti dákọ̀ àgbẹ̀dẹ, mo ti dákọ̀ àgbẹ̀, mo ti dákọ̀ àwọn tí wọ́n máa ń lu òfì, àwọn tí wọ́n máa ń hun òfì. Òfì run. Àwọn eléwé ọmọ ń kọ́. Eléwé ọmọ. Ẹ dúró olóòtú. Oníṣègùn. Ìṣẹ̀lẹ̀. Olóòtú. Àwọn kan bẹ tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ bá wọ́ba ẹ̀rù. Afọbajẹ. Rárá o, ìṣiṣẹ́ o. Tí ẹ bá wọ́ba, àwọn ni wọ́n mọ́ tọ́ bá fẹ́ jí gbà kan. Abọ́bají. Àwọn ni wọ́n máa ń jí ọba. Onílù. Ẹyọ kan ni olóòtú. Ó ṣe mí láàánú ẹkùn mọ ìbéèrè kan. Sẹ́yìn ti fẹ́ já náà ṣùgbọ́n láti lè ṣe Veraciousp wọ́n fún yín ní káàdì ẹgbẹ̀rún. Kọ̀tẹ́gbẹ̀rún ẹ lápò méjì àbọ̀ lẹ́kùn. So a ò ní rí jù báyìí lọ èyí olólùfẹ́ wa àlejò wa. Ǹjẹ́ ní ọ̀rọ̀ mi ní méjì mẹ́ta tẹ̀lé bá wà rà lè sọ̀rọ̀ nípa ohun tí ẹ rí gbá mú nínú ètò yìí. Olóòtú akínyín iléeṣẹ́ yín ò ní jóná lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ará ilé ní tó mo rí ṣètò yìí ni wípé a fi gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ètò yìí ìwé mi tẹ́mi jókòó yìí wọ́n máa ń sọ nípa Yorùbá. ìfẹ́ dá níbẹ̀ pẹ́ẹ̀pẹ́ ṣùgbọ́n fún àǹfààní yìí fáwọn tán wò wà nílé mo pé èdè Yorùbá yóò tún máa lọ síwájú sí pẹ̀lú ìwé ètò yìí. Àsìkò olóòtú akólídàsílẹ̀ iléeṣẹ́ yìí Ọlọ́run bá dúró tì yín ní tẹ́ ẹ gbà lérò lórí rẹ̀ Ọlọ́run yóò mú wá sí ìmúṣẹ. Ẹ̀yin náà rí àánú gbà lágbára lọ́wọ́ Ọlọ́run. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ kó wà lórí ètò ìyẹn lè wà sórí 08058989933 tàbí kí ẹ lo àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìyẹn WhatsApp àbánisílẹ̀. Àlejò wa wípé ẹ wá sí orí ètò láti wá kópa iléeṣẹ́ wa fẹ́ fún yín ní ẹ̀bùn ràbàtà ẹ bá wà fífẹ́ gbà ẹ ṣe gan-an ni. Ọṣẹ sí ti lè láti ẹ bá wa dáwọ́ pẹ̀lú fún àwọn ará ilé. Orúkọ tèmi ò yí padà Sakiru Quadri ló kọ mi fáwọn ayé sì mọ̀ mí sí Àrẹ̀mú Comedy. Títẹ̀ tí gbàgbé pé adẹ́rìn tó sì lè pè é ra yín síwájú. Ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé a gbé ètò ìkàlẹ̀ láti lè jẹ́ fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ìyá àti àṣà ilẹ̀ Yorùbá láti lè mọ̀ nípa Yorùbá àjílẹ̀ tó sọ. Ó kàn tèmi padà wá tó Mohammed ní ẹ wo ó ti di ìgbà míì a ó tún máa pàdé o.